lẹ́yìn òjì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Mùsùlùmí. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Mùsùlùmí. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Mùsùlùmí TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Mùsùlùmí TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ ẹ̀kẹ́ ti sí. Wọ́n ní bàbá wa ní kí n sọ̀rọ̀ èyí tí mo kọ́kọ́ kàmí tí mo gbọ́ tẹ́lẹ̀ nu wípé ta ni ahlu sunna wal jamaa. Ahlu sunna wal jamaa láì ní pẹ́ láì ní jìnnà lugatul arqam láfi yẹjú ẹ̀ káfí gbólóhùn yẹjú ẹ̀. Àwọn tí ó sọ fún wa pé lágbájá ni ahlu sunna wal jamaa yóò jẹ́ ẹni tó súnmọ́ wájú lọ́hùn. Àwọn torí pàmò pariwo ahlu sunna wal jamaa abẹ́tẹ̀lé sálàfù náà nìyẹn. Abẹ́tẹ̀lé àwọn ẹni ìṣáájú, àwọn ni wọ́n mọ súnnà jù, àwọn ni wọ́n mọ jù. Àwọn ní ọ̀rọ̀ sọ fún wa kò ń sàáfàá sí i ní ọ̀sọ̀ fún wa, kò ń sàáfàá tọ́sẹ̀mí ní tòsítòsí lásìkò wa yìí ní ọ̀sọ̀ fún wa. Àwọn jùzú, àwọn tí wọ́n ń pariwo sunna wal jamaa lásìkò tí wà yí al-mutasallifa fi asrina hada, ẹni wọ́n fi ṣe tí wọ́n fi sọ̀gá ó náà ní Sheikh Ibn Taymiyyah al-Harrani. Ibn Taymiyyah al-Harrani wọ́n bí ní 661 years hijra, ó kú ní 728 years hijra. Ó túmọ̀ sí pọ́sẹ̀ mi láàrin 7th century sí 8th century. Muhammad ibn Abdul Wahhab ló dé ń gbẹ̀yìn lọ́fẹ́ yé nípa Ibn Taymiyyah wọ́n fẹ́ jẹ́ pé bá a bá tírèsì ẹ̀ dáadáa nípa rẹ̀ náà kó yé ọkàn tí ń ṣe náà ni. Muhammad ibn Abdul Wahhab wọ́n bí ní 1108 years lẹ́yìn hijra, ó sì kú ní 1206. Sọ́wọ́n ní àwọn ajúwe alùsùnnà fún wa, ǹjẹ́ àráwọ̀ míì tí wọ́n júwe wọn fún wa? Àwa padà sọ́dọ̀ àfáà wa Muhammadu Abu Tahir al-Baghdadi tó ṣe tí wọ́n tíra tí wọ́n ń pè ní al-Farqu bayna al-Firaq. Òun ti wá sẹ̀mí ní 5th century. Sẹ́ni pé òun ti ṣáájú wọn. Bàbá padà sọ́dọ̀ wa àfáà wa Ibnul Jawzi tó ń sẹ̀mí ní 4th century. Tá a bá padà sọ́dọ̀ àwọn méjèèjì wọn, àwọn àmọ̀tá ní jẹ́ ahlu sunnah. Ọ̀rọ̀ tó bá yẹ pé ń dá ń pariwo náà ni pé wa kullu khairin fi ittiba'i man salaf wa kullu sharrin fi ibtida'i man khalaf. Ibi oore wà ní kátẹ́ láwọn ẹni ọ̀ṣáájú, àwọn táwọn wí yìí ṣáájú àwọn tá a kọ́kọ́ kà wọ́n. Àfáà Abu Tahir al-Baghdadi ó sẹ̀mí ní ó kú ní 429 years hijra ló kú. So láàrin 4th century sí 5th century lòun sẹ̀mí. Òun lọ́wọ́ kàní yẹn méje báwọn ẹni àfáà ahlu sunnah ní sáré kápẹ́ torí àsìkò kí n fi lè lọ bí tí àfáà wa kúrò àmọ́ tó fi kún fún mi. Àkọ́kọ́ wọn láwọn làfáà àwọn àfáà alákìídá tí wọ́n ń pọ́n pa bóòlù àsìkò lọ́wọ́. Kí ni wọ́n fi ń kọ́ wọ́n wo Al-Qur'ani wọ́n wo ní sunnah. Àwọn ẹlẹ́ẹ̀kejì nínú àfáà ahlu sunnah àwọn ní ulama al-fiqh, àwọn fuqaha al-mazahib al-arba'a tí Ibn Taymiyyah náà sọ nínú tí a rẹ̀ pé ahlu sunnah ni wọ́n. Àwọn àwọn tó ní ulama al-hadith, àwọn àfáà aládìsí. Àwọn àwọn tó ní àwọn náà ní al-qurra, àwọn àfáà tí wọ́n ń kọ́ ní Al-Qur'ani kíkà tí wọ́n ní pé oníkálùkù ní mazahibu tiẹ̀. Àwọn àwọn tó ní àwọn náà ní ulama al-lugha, àwọn àfọ́ lugha tí wọ́n ń kọ́ wa ní gbogbo ìmọ̀ lugha tá a mọ̀ ní lédè Lárúbáwá. Àwọn tó tún tẹ̀lé wọn, àwọn náà ní az-zuhad, àwọn náà làwọn àfọ́ Sufi al-mutasawwifa. Gbogbo ẹni ọba délé ní tọ́ba lóní Sufi òsì ní al-sunnah wal jamaa wallahi ń parọ́ ni. Kọ́dà nínú àwọn tí wọ́n kọ́kọ́ fún ní lákọ́bù al-sunnah wal jamaa ó ní Abul Hashim Sufi lọ́wọ́.
òun sẹ̀mí láàrin 225 years àlè hijri náà lọ́sẹ̀mí filkọ́ni thani lọ́sẹ̀mí gbàgbàgbé filkọ́ni thani lọ́sẹ̀mí so abúlásìlì súnfì yìí àfọwà Kushairi sọ nínú rìsáàlà rẹ̀ so onísúnfì alùsùnà ni wọn nínú àwọn alùsùnà òun náà ni àwọn alguzat tí wọ́n ń jagun sójú ọ̀nà Ọlọ́run àti amatu buldanil muslimina tó jẹ́ wípé gbogbo ń tàn rí lára àwọn alùsùnà ni mo rí pé mo ti yanjú lẹ́yìn báwọn. Masha Allah. ẹlẹ́ẹ̀kejì ìkúnlẹ̀ recently bóyá láyà náà díje ta mo rí kílípù kan mo wá dúpẹ́ fọlọ́run 2012 sóní oníkàlùkù ọmọ ìwòye ọdún tó jẹ́ mo káàdọ̀ máraka nìkọ́ṣà ìlmíyà pẹ̀lú ọ̀kan nínú àwọn ìwà wa al-mutasalifa ní 2012 padà mọ́sálásí jímọ̀ ọjà ọba lọ mọ́sálásí dọ̀hùn láti ṣe nídìí àpẹ́ nítorí pé mo ṣe fún túbà lẹ́yìn pé bọ̀sá burú mi kákúlẹ̀ kíyàn wọ́n bá múra ọjọ́ wọn náà fẹ́ pàdé mi níjọ́ náà lọ́hùn. mo wá sọ fún wọn pàdé ìfù hansola yìí àsùdúsí yẹnkọ àdúnà àkáhù àyẹ̀dhánì ìlàhù àdísù yìí ọ̀dà ọkùnrin náà lọ́dà àṣàlàyé ẹ̀fà lẹ́yìn ìgbà wọn oríṣiríṣi mùnàkọ̀ṣà lẹ́yìn ìgbà wọn oríṣiríṣi tíra àmẹ́lẹ́nu jẹ́ ẹ̀ta yìí ọ̀kan lára wọn náà sọ bá dìṣù wọ̀ rẹ̀. lẹ́yìn kútùbà rẹ̀. lẹ́yìn kọ́lá lẹ́yìn kútùbà mímbà nínú náà ti wá sọ pé àdìsù wo lálàáfíà mi ò rò bó yẹ ká jà mọ́ lórí pé adékúnlẹ̀ kíyàn kọ́dọ̀ òun náà sọ ọlọ́sàmì. kí ló kù mọ́ díẹ̀díẹ̀ ní rọ́ọ̀jà. Masha Allah. kò sí àyà Al-Qur'ani kan tó sọ àyà tí wọ́n mú wá ní àyà wa anna al-masajida lillah fala tad'u ma'a Allahi ahadan wọ́n wá parọ́ fún wa wọ́n ní Sa'id ibn Jubayr ó sọ fún wa pé gbogbo bí tí a bá ń fi kúnlẹ̀ fọ́lọ́hun tá a fi ń kírun fọ́lọ́hun a gbọ́dọ̀ fi kí ẹ̀dá Sa'id ibn Jubayr wí bẹ́ẹ̀ lóòótọ́ bọ̀ sẹ́lẹ̀yìn òní kan ló wí sẹ́lẹ̀yìn òní ló sì lálàáfíà lọ́dọ̀ rẹ̀ èyí òní kan kó wí ọ̀rọ̀ méjì ni wọ́n gbà wá látọ̀dọ̀ rẹ̀ èyí tó sì lálàáfíà jù ni pé Sa'id ibn Jubayr sọ pé ààyè ní eré ilẹ̀ tá a ti ń kírun ni wa anna al-masajida lillah. kọ́dà ó tún ná sọ pé èyí ò ní túmọ̀ sábàbí yàtọ̀ nùzúl èyí ò ní túmọ̀ pé nítorí táyà mi sọ̀kalẹ̀ nù ni tó ráwà àlejò ni wọ́n wá bó ṣe ọlọ́run pípé wà nẹ́bí bó o láṣẹ kírun pẹ̀lú rẹ̀ wà nahnu na'una anka ibi tí wàá wà á jìnà sí ọ àsìmbítọ̀ wa l'Al-Qur'ani wá sọ̀kalẹ̀ pé wa anna al-masajida lillah fala tad'u ma'a Allahi ahadan síyáàfù wọ́n sì ti tú Al-Qur'an ẹ̀sìn ọ̀rọ̀ bó lọ́rọ́ ti ń bọ̀ wá. tá a bá wáyà yìí látòkè lẹ́nu Suratul Jinni ló ti sọ̀kalẹ̀ bó lọ́rọ́ bó fẹ́ kí ìyẹn wà ń bẹ́ẹ̀. ọ̀rọ̀ àlìjẹ̀nú ni ó sin lọ́hùn kọ́ mọ́ lọ́hùn bá bọ̀. ó sì dàrú yí ọ̀rọ̀ akúnlẹ̀ àìkúnlẹ̀. tí a bá wá wò dáadáa á wà á rí tí e ṣe alẹ́ kà tó bí ọ̀nà bíi mẹ́wàá àdúgbò súnmọ́ bẹ́ẹ̀ tí wọ́n ti kúnlẹ̀ fún sí ọlọ́run tí ọjà. Sallallahu alayhi wa sallam. kódà nígbà tí ọ̀yẹ́ kó gbà kúnlẹ̀ ọgbà. tẹ́lẹ̀ gbogbo ẹni tí sọ fún wa bá gbọ́dọ̀ kúnlẹ̀ kí yẹn. ìtẹ́ ẹ̀ máa lọ mọ́nà ní pé ká má gbé ẹ̀tọ́ ọlọ́run fún yẹn. kọ́mẹ́dà bí ìgbà tá a ti sọ ẹni òní sípò kan pé ó ní tó lè ṣe fún mi tí ó bá ṣe tí n bá fi lè kúnlẹ̀ fún abúgbà yóò ṣe mí. ìgbà tó wá súnmọ́dù kí wọ́n bẹ̀rù bẹ́ẹ̀ lára nẹ́bì ni wọ́n kúnlẹ̀ fún lọ́pọ̀lọpọ̀ gbà tó sì gbà. òun nígbà tá nẹ́bì ń bínú. ọ̀rọ̀ ṣẹlẹ̀ láàrin wọn tàbí láàrin wọn mọ́dà tàbí Abubakar wọ́n sì wá bí ànẹ́bì Umaru fúnra Abubakar fúnra rẹ̀ bẹ̀rẹ̀ ó kúnlẹ̀ ó bí ànẹ́bì Umaru bẹ̀rẹ̀ ànẹ́bì ó sọ pé ẹ dìde. nígbà tí ò bínú wọ́n kúnlẹ̀ wọ́n bẹ̀ẹ́ wọ́n kí wọ́n ṣàdúrà fún níjọ́ tí àwọn ará Najran àwọn Nasara Najran wọ́n ránṣẹ́ wá bá nẹ́bí wípé kọ́ra àwọn èèyàn wá fáwọn tí ó wà máa gba jizíyà tax anẹ́bí ní sa'arsilu ma'akum aminan ẹni tó sì fọkàn tán tó wà trustworthy máa ràn tẹ̀lé gbogbo àwọn sàábẹ́njọ́ náà wọ́n kọ́ ohun aláàrin kàbí. wọ́n kúnlẹ̀ sọ́jú wájú àtẹ́bí pé àánà fún un láàtà lẹ́fẹ́ rẹ̀ nù wá.
Ànábì ṣe wá ní kún ya Aba Ubayda. Ìwọ Abu Ubayda ìwọ ni ọwọ́. Níjọ́ tí àyà dé wípé lillahi mulku samawati wal ard wa in tubdu ma fi anfusikum aw tukhfuhu yuhasibukum bihi Allah fayaghfiru liman yasha'u wa yu'adhibu man yasha'u wallahu ala kulli shay'in qadir. Níjọ́ tí àyà ní dé pé gbogbo tí bá ẹ̀sọ́ tí ń bẹ lọ́kàn yín ẹ̀sọ́ jáde ò èmi Ọlọ́run bá kú ẹ̀ṣẹ̀ yín lórí ẹ̀ máa jọ́ọ̀jì yín lórí ẹ̀. Àwọn sàbẹ̀ náà bá Nábì gbogbo wọn ni wọ́n ní ja'u ala rabbihim wọ́n sì déwájú àlejò gbogbo wọn sì kúnlẹ̀ wọ́n ní wà Nábì èyí tọ́lọ́ ń sọ̀kalẹ̀ yìí tó léwu ta ni ẹ̀mí rẹ̀ oníròǹkú rẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó ṣe wá jẹ́ kọ́lọ́ ní kọ́dà àti tí ń bẹ lọ́kàn wa kọ́dà bá fi wọ̀ owó bí wa Ànábì òní ẹ tún dáná mẹ́rẹ̀ ẹni dé ká Ànábì ò lé wọn jẹ́ náà Ànábì ní ẹ sọ wípé sẹ̀mí iná wà bá náà sọ́lọ̀ ti wí náà ọmọ bí ó ti yẹjú ẹlẹ́gbọ́ gbogbo wọ́n bá dìde ọ̀tọ̀ sẹ́mi iná wà àtàwọn kò fọ́rọ́ rẹ̀ kàrọ̀ bánà ló fi jẹ́ káyà tó tẹ̀lé ní amana ar-rasulu bima unzila ilayhi min rabbihi wal mu'minun kullun amana billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi la nufarriqu bayna ahadin min rusulihi wa qalu sami'na wa ata'na ghufranaka rabbana wa ilayka al-masir. Ọlọ́run wá gbàdúrà wọn pé gbogbo tí ń ṣẹlẹ̀ yìí mo bá fi yọrí tí mo ti bẹ̀rẹ̀ mo ti ṣe ń tẹ́gbẹ̀ mi àmọ́ gbogbo wa la máa gbó fíyèsí tá a wà lórí ọ̀rọ̀ kọ̀ọ̀dìríyà àtàwọn tí ń lọ kọ̀ọ̀bọ́lá kọ̀ọ̀dìríyà jẹ́ o kò sí bọ́lá àbáṣà láti jẹ́ o àmọ́ liyaqdi Allahu amran kana maf'ula liyaqdi Allahu amran kana maf'ula liyaqdi Allahu amran kana maf'ula ẹ ti lé àbáṣà láti ti lámì báyìí nígbà gidá ní báyìí láti ní food point ìgbélé yìí àbáṣà lẹ̀ sí yóò rí báwọn kóníkálùkù ọlọ́run tó àníyàn rẹ̀ ṣe la yukallifu Allahu nafsan illa wus'aha laha ma kasabat wa 'alayha ma kasabat لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا àdúrà tó yẹ kó ní kálukú ọmọ ẹsẹ ní sínú ṣáàjẹ bí Ọlọ́run lára ara wa àti ìyàtọ̀ hó ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين كما كيف يوانو مكيونا يوانو مريدي يوانو ياسوريفو فانصرنا على القوم الكافرين والسلام عليكم ورحمة الله وبركاته.